It's Maestro on the beat, baby. Àtàná mo ti wọlé odù tí mo gbé ṣẹ̀kẹ̀rẹ̀ lọ́wọ́ torí ilé ọba ni mò ń rè. Mo ṣe tó forí adé o. Ọmọ Kéréwù jígí ti gbádùn mí lókè bẹ̀. Ẹ jẹ́ ká jọbó lórí gbogbo balẹ̀ báyọ̀. Kábíyèsí o. Ọba Adédọ̀tun Àrẹ̀mú Gbádébọ̀. Òkú kẹ́nu kẹrin ló ń ṣọjọ́ bí lónìí ní gbogbo olùfín mi títì. Ọdọọdún làárọ̀ rógbó alákẹ́lẹ̀gbà ọdọọdún làárọ̀ àwùsà ọdọọdún lẹ́ ó máa wà. Ńlẹ̀ ọmọ Gbádébọ̀ òòṣà kan tí gbogbo Ẹ̀gbá ń sìn àpátápàrà ọkùnrin ogun máa sọ fún wọn pé ẹni tó bá mi kùkù tí ara rẹ̀ lómì. Happy birthday to you kábíyèsí alákẹ́lẹ̀gbà. Every September 14 is your day. Tọdún 2021 ló pé ìní gbogbo olùṣe yọ̀ ṣẹ̀ṣẹ̀. Sẹ́ríkì Àgbákílẹ̀t ló rán mi iṣẹ́ o. Aishif Kọ́láwọlé Ibrahim Akínyẹlé. Sẹ́ríkì Àgbákílẹ̀t of Ẹ̀gbáland. Ọ̀tún bàbá ọba orílẹ̀ Tafi ló ní pé kí n gbóhùn sókè kí n máa kí kábíyèsí ní mẹ́sàn-án mẹ́wàá. Alákẹ́lẹ̀gbá o. Èyí tí gòkè odò káfárá tó já ọmọ Gbádébọ̀ òkè lẹ́wà ẹ ò ní rẹlẹ̀. Kábíyèsí má ṣe bínú pé mo bá olóyè mo pè ọ́ lórúkọ Adédọ̀tun gorí ìtẹ́ ní gbogbo òdò Ẹ̀gbá dọ̀tun. Ọlọ́jọ́ bí òní ọba Michael Adédọ̀tun Àrẹ̀mú Gbádébọ̀ iwájú lọ̀pá ẹ̀bì tí ré sí ẹ ò ní rẹlẹ̀. Kábíyèsí o ọmọ Kéréwù jígí alábàjá ṣẹ́gi àbàjá nídùúgbò ọmọ òkú kẹ́nu ẹ̀yin lára kẹ́màjò ọmọ àjọpẹ̀rú májò pẹ̀kọ́ ẹ̀yin lọ́mọ ẹrú ní sí ní ẹ̀kọ́ kìí síyàn. Ìran bàbá yín lọ́mọ ọlọ́ká mẹ́rìndínlógún ọmọ eléré mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ ní Gbẹ̀dúọ̀rà. Ṣé yóò pé kájọ́jì ó má pirọ̀ láké bó lè pẹja kó pẹja bó lè pàrọ̀ kó pàrọ̀ kó pa ṣáàkì odò abara dúdú họ́họ́ àdágbàlú odò ní o gbọ́dọ̀ pa nílé bàbá tó bí yín lọ́mọ. Ẹ̀yin lọ́mọ erin mi lákẹ́ méjì ìran bàbá yín lọ́mọ olórìṣà ẹ̀ta láwàlí sójú ọ̀run èyí tí ń fọmọ ọkọ hàn tó tún fi tàlé hàn. Ọlọ́jọ́ bí òní o Alákẹ́lẹ̀gbà ọba Michael Adédọ̀tun Àrẹ̀mú Gbádébọ̀ tẹ́ ẹ bá ń gbọ́ kíkì yìí. Aishif Kọ́láwọlé Ibrahim Akínyẹlé Sẹ́ríkì Àgbákílẹ̀t Ẹ̀gbáland ọ̀tún bàbá bọ orílẹ̀ Tafi ló ń pé happy birthday to you.